Wow, kí ló wá dé tó keep me waiting látàárọ̀? Bó ṣe ti ló ń bọ̀ yẹn ṣe lára mi ti ń ṣe. Even my you are okay. I like it. Yeah. Big. Oh, just keep that. Thank you so much. Calm down now. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ìtàrí ẹgbọ̀n. Tí bí èmi tí mo wá sí bí wọ́n ṣe máa wá bí for like 3-4 days. Yeah. So later why rush? Let me open it. I'm really prepared. Àtọjọ́ tí èmi àti ẹ ti kọ́kọ́ jọ sọ̀rọ̀ tó fi gba contact mi àtọjọ́ yẹn ni mo ti imagine oríṣiríṣi thank God you're here so bó ṣe ti wà mí. Really? I feel like just. So ìwọ lè máa imagine oríṣiríṣi ìwọ tó ẹ pé mo fẹ́ try láti gba nọ́mbà ó ń ṣe bẹ́ẹ̀ ni pé o mọ nǹkan tí mò ń sọ but later àgbà tí máa bẹ̀rẹ̀ sọ̀rọ̀ lórí fún mi pé ìwọ náà wà interesting. Yes. Wait. Kọ́lá ṣé bó sọ yí pé ìyàwó ẹ̀ ò sí lẹ́ni. Yeah. Bó kí wà ní picture yìí bó ṣe wà ń bí ó dàbẹ́ ni pé ó wà ní wọ́n rí mi and wọ́n á respect feelings mi obìnrin ni mi so jọba mi. Mabino, I know this is coming from a good heart, not the act of disrespect from you. I have to do something about that now. Bomi ni kò ṣe é sí kí ló dé this story now. Ọjọ́ tá a bá ti rí bí ni bí ń wọlé there's no better time than now. Oh, take it away. Let me just do this quick. Aha. Let me just take it. Don't tell me you're tired. I'm not tired. Tired, K. Let me tell you, pé mo ní plan fún ẹ lẹ́ni. I have to satisfy my mind, you know. Wọ́n satisfy rẹ̀. For sure. Ó gbà pé mo fẹ́ máa dùn mí bákan bí à ń torí mi sí mo ní ìdúnjẹ. You see, round kan péré òun lè bí ti ń sáré pa ẹ tó bá yà wá sọ pé ó strong. So nǹkan tó ṣe ló jẹ́ kí bímọ pa mí. Exactly. Má tán ra ẹ̀. Kí ló fẹ́ di? Hello dear. Báwo ni ìyàwó ẹ? Báwo ni ibi tó lọ? Ó ti mọ̀ lé. Irọ́ ni o. Kí ló ṣẹlẹ̀? Okay, oh no. Ibo ló dé báyìí sìn. Ó ti fẹ́ délé. Okay. Swo. Kí ló ṣẹlẹ̀? Ìyàwó mi ti ń bọ̀ lé. Nǹkan tó sọ fún mi sí yẹn. Òwe mi ò láì gbogbo nǹkan báyìí tó yẹ mo sọ pé kó yẹ ká lọ sí hòtẹ́ẹ̀lì tó ní kí n máa bọ̀ nílé ẹ̀. Má bínú, má rojọ́ for now. A máa ríra later, má sọ̀rọ̀. I'm sorry. Kí ni gbogbo eléyìí ti wà? A máa sọ later. Sórí nǹkan tó ṣẹlẹ̀ sí pé. Why do you like this now? Darling now. Kí ló chilling now? Ó fẹ́ pa mí ni. Ó fẹ́ pa ẹbí báwo? Ó ní èyí tí bí ó bẹ̀ ṣe báyìí kú látẹ̀kọ̀. Why are you like this?
wà á gbà mí láyé àdìrẹ tó ti dangerous ó ti wà ní compound already. ṣé o ti wọlé gate? ó ti wọlé ní compound. báwo ló wọlé? ó ní remote lọ́wọ́ náà òun kọ́ta máa ṣe sìn à nílé gbàwájú mọ́ so a máa gbẹ̀yìn kúnlẹ̀ wà á gbà bẹ̀yẹn jáde. mo fẹ́ lo toilet fún bọ̀ toilet ẹ̀ náà. kí ni ẹ wà á lo toilet má ṣe báyìí náà ó ní láì lóye ṣe náà. Something just happened right now. Something terrible just happened right now. Oh my, set up leaving you. What? Bukola, kí ló dé tó pẹ́ kó tó wá ṣílẹ̀kùn fún mi? Wo má máa ń lò jàre. Sórí kí ẹnu ọ̀nà yẹn ni mi mọ bí tí mo misplace ẹ̀ sí. Kí ẹnu ọ̀nà tó yẹ pé a kì í yọ kúrò lẹ́nu ọ̀nà tá bá wà nílé. Ó ṣe èmi mà ní o. Ṣé mo bí mo ṣe máa ń yọ kí mọ́tò kúrò lẹ́nu ẹ̀ yẹn ó ti mọ́ mi lára. Since tó jẹ́ pé mi nìkan mo dẹ̀ wá lé mo tilẹ̀kùn báyìí mo kàn yọ òun náà ni. Ni wàá mọ bí tí mo sọ sí mọ́. Ṣoṣà wà òkè. Okay, jàre. Kí ló ṣẹlẹ̀? Why tí o ṣe délé ni ẹ ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe mọ́ ni? Òun téèyàn bá máa ti ní eégún bàbá èèyàn máa jó. Tí ó bá dẹ̀ jó mọ́, kò jó mọ́ náà nìyẹn. Ẹni tí a máa rí lọ́la, wọ́n ní wọ́n ti travel ní èní pé ká reschedule appointment. So mo kàn dẹ̀ wò pé kò sí reason fún mi láti kàn dẹ̀ máa dúró sílẹ̀. Why táwọn pípín yẹn ṣe wá ṣe bẹ́ẹ̀ ó yẹ kán ti sọ fún yín náà dẹ̀ ìwọ gan bá ti inform mi kó tó kúrò lọ́hùn náà. Do I need to announce my coming to my own house? Oh, that's true. That's true. You okay though? Yeah, mo wà okay. Mo wà okay. Torí ilé tó ń lágbo yìí ni understand this is why ọ̀nà kí tó ń sùn. O tẹ ló confidence. O button shirt o ṣe kankan. Kò sí nǹkan. Mo ti wà nílé ìgbà tó fi dé lẹ́ẹ̀kan tó. Let's go in. Just let's go in. Your story doesn't add up, but it's all right. Yeah. One can go scot-free. Everything we do is living in a memory, because all that happens is history. We don't know how, but we can see. If you throw the first punch, you will get into trouble. If you seek for trouble, you will get it double.
Oorun òkun mi ni. Sorry, ọkàn mi kan heavy, orí mi heavy. In fact, oorun yẹn ò wá rárá. Are you okay? I'm okay. I'm okay. Do you want to tell me something? Yes. No. No, kò sí nǹkan kan. It's just that oorun òkun mi. Sùn tí ẹ ṣùgbọ́n bọ́ọ̀ tó bá yá mo mọ̀ pé màá sùn. Ṣé ti yẹ? Ó dẹ̀ sùn. Bóyá tí n bá mu omi bóyá oorun máa kún mi. Ó fẹ́ mu. Yeah. Ṣé ló bá kí ẹ̀tọ́ mi gbà? Ṣé ká kú jọ lọ? Mo ń bọ̀ sí ṣe mo fẹ́ lọ bomi kitchen. Ó ní tí ẹ mú mi. Tí wà òkè, mo wà òkè, má sùn. Oorun fẹ́ máa kún mi díẹ̀. Mo ti wà òkè. Buki. You sure you're okay? I'm okay. Mo ti ṣe ọjà ara báyìí wọ́n lọ, mo ti ṣe owó san. Alágbàro mi ti ṣoko gbà kí ni gbogbo ilé inú ayé mi báyìí. Mo ti ṣe owó alẹ́ dànù báyìí. Ta ni mo fẹ́ sọ fún? Ta ni mo fẹ́ sọ lé fún tó máa gbà mí gbọ́? Ìwọ ọmọ nǹkan tó ṣe fún mi ò dá o. Nǹkan tó ṣe fún mi ò dá o. Ṣé nǹkan tó gba nọ́mbà mi fún ni mo fẹ́ wá kó bá mi? Kí n ti mọ̀ lọ́jọ́ yìí kí n máa gba nọ́mbà mi lọ ṣe orí kòkòrò. Ní nǹkan tí mi ṣe rí láyé mi gbogbo obìnrin wa lẹ́sìn ó ti di wàhálà sí i. Ó ti di wàhálà gbogbo fẹ́ gbélé ìgbà sí i. Ilé ni ó jáde ilé yìí. Tí ẹ dìde náà tí wàhálà dé dídé kó sọ fún mi pé ilé ló ń ṣe. Honey? Honey? Bukola? Honey? Tí Bukola jáde láì sọ fún mi. Honey? 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 Bukola? Bukola? Buki? 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 Toluka? Kó ṣe máa jáde àti olóòtú. Olúwa lọ. Honey? 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 Kí ló ṣẹlẹ̀? Mo wà ń bí náà. Báwo ló ṣe débí? Mo lọ lo restroom ni. Mo ti wọ restroom náà ò sí ńbẹ̀. No, mi ló ti yàrá wa. Mo lọ lo ti guest room ni. That's unusual. Restroom, guest room. Mo kàn wò pé bàtà kọ́lé sílẹ̀ tí restroom dẹ́pọ̀ káàkiri tá a bá lò ó máa bu mọ́ bẹ́ẹ̀ ni mo ṣe decide láti lọ lò yẹn. Kí ló ń wá mi fún? Mo ní kí n béèrè pé kí ló máa jẹ náà ni mo ṣe ń wá kiri torí kò tiẹ̀ yé mi mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. You've decided to be a stranger to me in the house and mo dẹ̀ ti bẹ́ẹ̀ mo ti bíẹ́ mo ti bẹ́ẹ̀ pé gbogbo ìṣẹ́ tí mo ti ṣe kó dáríjì mi èmi ṣàárẹ̀ inú ilé ń sin mi ṣàkìlọ́bì kankan mọ́. Ìyàwó mi ò bínú sí ẹ mọ́ mo ti dáríjì ẹ sórí anything tó bá ṣe ni màá jẹ sórí bí mo ti ẹ ṣe wà yìí
èmi ni màmá wò pé kí o ṣàdáríjì mi. Ó ṣe mí. Ẹlẹ́ran ara ni wá, kò sí kárìn kórí má mi, ó lè dojú wájú sí kí n lọ ṣe. Mo á fẹ́ mọ̀ bóyá tí n bá ṣe ṣé wàá ṣàdáríjì mi. It's only a reality. Ṣé kí bóyá nǹkan bàjẹ́ nù freezer bí kí ni ìrùn bí òkú ẹran ni pé òbúkọ àbí ẹran kan kú síbi kan ni ẹran ṣáà lè kú sínú ilé kí ló rùn tó lè tó ìbáyìí lè tí wọ́n gbogbo bí abẹ́ stairs yẹn kò sí nǹkan kan bẹ̀. Ṣé wọn náà ń gbóòórùn ni? Ó ní ẹ lé o. Odò ẹ ti pọ̀ jù. Ìtorí ẹ̀lẹ́mi náà ṣe lọ mú ẹ̀fọ́ sùn pé kí n tiẹ̀ spray gbogbo nílé bóyá ó máa reduce. Kí ni ẹrù bí ìgbà tí nǹkan kú ni? Ó jọ bẹ́ẹ̀ náà. Nǹkan tí mo suspect ni pé ọjọ́ tó travel yẹn mo ra rat poison so mo fi sí gbogbo ọ̀run torí mo rí àwọn ìkú lọ́dún yẹn tó ń sáré kiri. Bébí ò bá ti jẹ́ kí n dé kó tó lògùn ìkùnú lè máa mọ bí ṣe máa ṣe mo pé àwọn ikú yẹn ò kí ń kú síbi tó máa ti jẹ poison. A máa ṣe discover mi tó bá sàpamọ́ sí i. Máa rí máa wá bí tó wà lọ. For the meantime. Bébí ẹ̀ bọ́ ń ṣòkò ó ti tó. The smell is terrible. Ó ti tó bébí ó ti tó. Kọ́lá. Kí ló dé? Èèyàn kì í nígi lọ́gbà kó má mèso. Àmọ́ ó ti ń jẹ́ kí ewé ìyeyè kó máa jọ tòró lójú mi. Torí mo mọ̀ pé tí n bá jáde ńlé gan inú máa ń bí ẹ. Àmọ́ tí n bá ti sọ fún ẹ pé mo ti ń padà bọ̀ ńlé o tí mo pè lórí fóònù. Mo mọ bó ṣe máa wà excited lórí fóònù. Tínú ẹ máa ń dùn. Ká má ṣẹ̀sọ́ tó bá ṣàwárí mi sójú tí mo délé. Àmọ́ mo ṣàkíyèsí pé àtìgbà tí mo ti padà dénú ilé. Ó wù tí ẹ bá mi rẹ́rìn dépòdépò pò fẹ́ bá mi ṣeré. Ó kàn ń kárí bọnú, òun dádì, òun sorí kọ́. Kò yé mi inú òkùnkùn ni mo wà. Lóòótọ́ mo mọ̀ pé ẹni tí èèyàn bá nífẹ̀ẹ́ sí lèèyàn máa ń bínú sí. Ẹni tí èèyàn bá nífẹ̀ẹ́ sí irú èèyàn yẹn ò kí ń ṣàṣìṣe lójú èèyàn. Tó wá jẹ́ pé mo ṣe lọ́nà kan àbí kejì mi, ọkọ mi jù mọ́. Dàbà náà tó yẹ kí ṣòro má bínú sí mi. Lókọ́ ò ṣe mí. Mo ṣe lẹ́dà ẹjọ́ torí Ọlọ́run dáríjì mi. Nǹkan ṣe mí iná ìjọ mi lábẹ́ aṣọ. Ok, má sọ nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ. Sórí ẹ̀rí ọkàn kan tí mo ṣe ó ní ó jẹ́ kí n lè wojú ẹ, ó ní ó jẹ́ kí n lè ṣe bí mo ṣe máa ń ṣe tẹ́lẹ̀. Kí ló ṣe? Ok, jẹ́ kí n ṣàlàyé fún ẹ. Ṣá má bínú jọ torí lọ. Sórí ọjọ́ tó travel yẹn. Okay. Mo wá kọjá yìí ni mo gbé gẹ́ ọ̀kan wálé. Gẹ́ yẹn ló wà. You did what? Oh, I thought you were human, but this is what you are, and I'll take you back to the gutters where I picked you from. Worry.
Kọ́lá. Kí ló ṣe ẹ́? Ṣé kò sí? Ṣé wàá okay? Mo wà. Kọ́lá, kí ló dé? Àtìgbà tí mo ti dé ni mo ti ń bi ẹ́ pé kí ló ṣe òun kò sí nǹkan. Ṣé mo ṣe ń Kọ́lá? Kò sí nǹkan tó ń bọ̀ lókè tí lè gbà ọ́. Ṣẹ́ràn máa ń lẹ́nu tó ń jẹ́wọ́ fún. Kí ló ṣẹlẹ̀ sọ fún mi? Àyànjú ẹ̀. Kò sí nǹkan kan tó ń ṣe mí. So you understand? Kò sí. It's just mood swing ni. Everything will be normal. You're sure? Ṣé mo fẹ́ máa parọ́ fún mi? Àbí mo ṣe? Ó ṣe mí. Àbí torí ọ̀rọ̀ owó tà sọ lánàá, ó dà máa fún ẹ lọ́la. Mo ti ìwọ náà máa bínú sí. Oh, Shemio, you know I love my husband so much. I know. Millie, for combine Shemio. Kò tiẹ̀ sí wàhálà. Face ni, ó dẹ̀ máa pass, you know. Are you sure? Yeah, ciao. tó bá ṣe láyé ló máa gbà láyé ìkà tó bá ṣe fẹ́nìyàn ló máa jẹ̀bi iyán. He who lives by the sword will die by the sword. He who gives evil will surely reap it in return. Ọ̀rọ̀ àkọ́dá ó dàbí àdágbẹ̀yìn. You'll experience repetition of history. Life is no mystery. It's only a reality. Ìwọ ló kọ́kọ́ búyàn jẹ́. Ìwọ ló kọ́kọ́ búyàn jẹ́. Ó máa gbà á padà. No one can go scot-free. Tó bá tí o máa ní ní fèmí àti ẹ̀. Baby, kí ló dé tó jẹun? Àbúrò kó ń jẹ mi ò ní dùn ni. Kí ló dé tó jẹun jẹ? Ṣé kò dùn ni? Dear, jọ̀ọ́ dáríjì mi. Àṣìṣe ni. Mo ti mẹ̀bi mi lẹ́bi. Tipẹ́tipẹ́ mo ti wà lórí ìkúnlẹ̀. Ẹ̀rí ọkàn ni ò jẹ́ kí n lè dìde. Please forgive me and save me from this shame and disgrace. I'm sincerely apologetic for my wrongdoing. Please, I'm sorry. Save yourself all of this. Mi ò bínú mọ́. Ṣó ti yẹ? Mi ò bínú. Ṣé bọ́ máa ń sọ pé irun orí ló ń bá àṣírí rẹ̀? Torí àṣírí bíbò, tẹ̀lé kọ́nà ṣe lé téńté sórí ìkàwọ́. Torí kalibà ṣe ara lọ́lọ́run ṣe fi wá fúnra wa náà. Èmi ò bínú tó mọ̀ pé kálẹ̀ mi náà ló ṣẹlẹ̀ sí ni wà bó mi láṣìírí so mi bínú. Àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní pé àtijọ́ tí mo ti dé ni mo ti ń observe rẹ̀. Mo realize gbọ́dọ̀ pé nǹkan kan wà lọ́kàn tó fẹ́ sọ fún mi tó sọ. So I made up my mind to keep my eyes on you.
gbọ́dọ̀ ti bùtù ẹ̀. Tó bá tí o máa ní nífẹ̀ẹ́ mi àti ẹ̀. Life is no mystery, it's only a reality. Bukola, kí lélẹ̀? Kí ló gbé sí bùtù ẹ̀? Ṣé kí ni? Bukola, fún ọmọ mi. See, there's nothing I can say other than to plead with you to just carve a space in your heart to forgive me. Gbogbo bó ṣe sọ pé ò bínú látànà àyà mi já. I know you. Wo mi ò bínú Bukola, mi ò bínú. Ṣùgbọ́n ṣé ni kò jẹun? Àìjẹun yẹn gangan ló máa yẹ kí wọ́n bínú. Bóyá kò tiẹ̀ bínú, ìyẹn kan ọkàn mi àbálẹ̀. Mo jẹun, mo ti bu ata sórí ẹ̀ dáadáa. Lánàá. Ló wá sórí ìdòmọdé báyìí lórí oúnjẹ. Jẹun máa dùn. Ọtún bá ti yàgò fún bọ́dé àmì ẹ bọ́ta ọkùn tí tó ti tẹ̀lé náà ẹ bọ́ta ká mọ tábà ṣe sí. Mo gbé dògbò bọ́dá mi bọ́dá ti ṣe o. Lọ́tún bá tèmi pè mo pè tó bó o níbi tá a lọ o àṣìjọ fàdé sáárọ̀ iná ni mo wá dúró nígbà tí mi rí ni mo wá wò lórí mo délé ni mo bọ́kọ ẹ̀ mo yóò lórí gbọ́dọ̀ rẹ̀ o ló sí géètì fún mi o ó sí géètì fún mi mo sì wọlé tí mo bá dé mo bọ́kọ ẹnu lẹ́ni ẹjọ́ parí wèrè tí wọ́n parí ẹ̀ mọ́ dáadáa. Young man, kí ni nǹkan tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí? Yọmọ dáa fún yín ẹ mọ̀ ṣeun bí wọ́n ṣe máa wánu èmi ò ṣẹ̀ṣẹ̀ mọ́ sí géètì fún wọn àfi bí wọ́n tún ṣe dé láàárọ̀ yìí mo bá tún sí géètì fún wọn wọ́n sì wọlé àfìgbà wọn sì jáde wọ́n bá ṣáàdùn bá wọn o ń bọ̀ àfi bí wọ́n sì ṣe pè yín wọ́n bá lé mi mọ́ pọ̀gá. ìtawá ni. ẹ dákun bó mo ṣe fẹ́ pọ̀gá ẹ ti ń fún mi lóúnjẹ bó mo ṣe fẹ́ pọ́n. gbẹ́nu òsì ẹ̀ sọ̀n gbé gbogbo ẹnu ẹ̀ sọ̀n ṣé kí èsè Judas ló fi Jésù hàn ní nǹkan lọ pọ́ǹtì ẹ̀ báyìí ni kí ló lè pa fún orí ẹ̀ dàrú ó ti rí kíní kan ló pa àbúrò wa ó ti rí kíní kan. òun náà ló pa ẹ wojú òun ló pa. Excuse me yàtọ̀ sí ìwọ àti Ọ̀túnba ṣé any other person bá ń gbé inú ilé yìí. irọ́ o èmi àtọ̀gá nìkan là ń gbé àmọ́ ọmọ wọn wà ní skul tí mo wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá sì ti gbantí ó gbantí ẹ̀ ó tún padà léèwé rẹ nu àfi àǹtí bíjẹ́ẹ̀tì nìkan ní ohun àtọ̀gá wọn jọ wọlé ńgbọ̀ bá sì tiẹ̀ bá ṣe tí mo ṣe tán wọn ó tún jáde yọ lọ ó sì ti wá láàárọ̀ ìbí ṣe wá nù mo sì ti sí géètì fún ó ti wá ó ti lọ. Kí lẹ porúkọ ẹni tí ẹ sọ pé wọ́n gà wá yẹn. àǹtí bíjẹ́ẹ̀tì ni. ṣe ní fóònù nọ́mbà wọn lọ́wọ́. ẹ̀yin náà ẹ tún wo tẹ́ ẹ tún sọ bó lèmi ṣe fẹ́ ní nọ́mbà àǹtí bíjẹ́ẹ̀tì lọ ṣé èmi lọ gá ni àbí ìwà lọ bọ́gà pé ẹ dákun o àǹtí tí ń wá yìí o ẹ dákun mo nọ́mbà àwọn mo ní fi ṣe ẹ bá mú. gbẹ́rù gbogbo ẹ̀dùn àní ẹ̀ o kí làbílẹ̀ yọ alẹ́ ọlọ́pàá Ọ̀túnba. bọ́ọ̀ òfin bá tó ọ. Ọ̀yá tàbá dé station gbogbo ohun tó mọ̀ ń pa ẹ̀. ẹ bá tún ṣubú tí a bá tún kọ́ bá mi o. gbogbo ohun tó mọ̀ ń pa ẹ̀ wàá sọ. ọlọ́pàá tí bá lẹ́ tó fọ́ọ̀nù bá lọ rí yóò sì wọ́n lórí ẹ̀ lọ́ba yìí wọ́n gbé ọ̀rọ̀ sọ́sùn wọn lọ la orí ẹ̀ kó tó lọ. orí ẹ̀ bàjẹ́ ni tẹ́lẹ̀ wá bóyá kọ́ tẹ́lẹ̀ wá. Jọ mo fẹ́ sọ fún ẹ pé bí a tó bá ń bọ̀ kó ìyà kó gbé mà nínú ní ìsìn yẹn dáadáa. kí ló ṣe. èsì ara wa yàn function dáadáa. èmi ò dẹ̀ ṣàkíyèsí ẹ̀wò àti gbáwọ́ nìyẹn. mi mọ bò mo ti ń ṣàkíyèsí ẹlẹ́mìjọ́ mẹ́ta ìgbé kò tutù dáadáa. alright bóyá tí n bá ti ń bọ̀ nsìn máa ya ọ̀dọ̀ ẹ̀ máa lè gbé dání. àwọn wo ni. ẹ káàsán. ẹ káàsán. nílé mi ṣé kò sí o. kò sí nǹkan kan madam bridget akínwájú lábẹ́rẹ́. ìyàwó mi. yes. come in. ẹni sùúrù bá.
Are you Mrs. Bridget Akinwande? Ìyàwó mi ni mo ti sọ fún yín lẹ́nu ọ̀nà ńbẹ̀ yẹn. Madam, you are under arrest. Kí ló ṣe? Under arrest. Kí ló ṣẹlẹ̀? Anyway, wọ́n fi yẹn rán wa. Ohun tí wọ́n fi rán wa ni pé láti wá arrest yín. Tẹ́ bá dé station, ẹ máa sọ èyí tó kù. Let's go. Madam, respect yourself. Move. Kí ló ṣẹlẹ̀? Madam, tó ṣe wọ́n ni. Madam, move. Kí ló ṣe? Ṣé mo ṣe wọ́n báwo? Ṣé tí n bá ṣe tó ní mọ̀ pé mo ṣe wọ́n? Madam, respect yourself. I'll go with you. Ọlọ́pàá ẹ jọ̀ọ́ ṣáà ṣe ìpìlẹ̀ wa mú. Ìyẹn dàbẹ̀ but ó máa rọ́ǹgì gan kẹ́kàn wọlé ọkọ èèyàn kẹ̀dẹ̀ wàá múyàwó ẹ̀ lọ lákàtà ẹ̀ láì sọ nǹkan tó ṣe fún ó rọrùn gẹ́yìn náà rówó ẹ ti ẹ̀ sọ nǹkan tó ṣe fún mi. Tẹ́ bá insist láti mọ ohun tó ṣẹlẹ̀, well, ìyàwó yín wà under arrest for the murder of Ọ̀túnba Adébóyè Fernandez. ń gbọ́. Oní. ń gbọ́. Oní. Madam. Ọ̀túnba Adébóyè Fernandez wọ́n ti kú. Bridget. Bridget. Mo ń tẹ̀lé yín. Mo ń tẹ̀lé yín o. Mo ń tẹ̀lé yín, má wọrí. By the sword, he who gives evil will surely reap it in return. Oro akoda, odabi adagbein. You'll experience repetition of history. Life is no mystery, it's only a reality. Everything we do is living in a memory, because all that happens is history. We don't know how, but we can see. If you I can't believe this, Ọ̀gá Ọlọ́pàá. Ṣó possible ni? Èèyàn máa ní igi lọ́gbà kó má mèso ẹni. Ṣé yẹn possible ni? Kò possible. Tí igi yẹn ò bá gbàbọ̀dé. Tí mo sọ náà nìyẹn. Ṣé rí ìyàwó mi? Tí mo fẹ́ ní ṣùlọ́kà mo mọ̀ wá ẹ̀ bàjẹ́ mo mọ̀ dáadáa. She's a very nice person. In fact ó nice sí mi ó dẹ̀ nice sí gbogbo àwọn aráàlú èèyàn gidi ni. Kò lè pa eku. Aáyán tó kéré mọ yẹn gan tíyàwó mi bá rí inú ilé tí ò bá ti rẹ́ni tó máa bá pa aáyán yẹn ìyàwó mi ò ní sùn nílé yẹn lọ́jọ́ yẹn. Ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn lè máa sọ pé ó ń pa èèyàn odindi èèyàn. Ọ̀gá Ọlọ́pàá eléyìí ò possible. Mr. Akinwande, ìgbà tẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan tẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé so possible kéèyàn ò ní igi lọ́gbà kó má mèso ẹ̀. Mo ní kò possible. Ìgbà tó jẹ́ pé igi lẹ́ fi ṣàkàwé ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀. Ṣé rí lẹ́nu iṣẹ́ tí mo débi iṣẹ́ ọlọ́pàá yìí? Oh God, ó jẹ́ kí n rí àrídá àwọn ènìyàn. Gbogbo tó lọ ń dá sáyé pátápátá ènìyàn ló burú jù. Tá a bá rí kìnìún olólàjù, a mọ irú ẹranko tí ń ṣe, a sì mọ irú oró tó wà nù wọn. Tá a bá rí òjòlá olórí ejò afàyàfà, a mọ irú ẹranko tí ń ṣe. Tá a bá tún wá rí àkekèé dúdú black scorpion oníkà ńlá, a mọ irú kòkòrò tí ń ṣe, a sì mọ irú oró tó wà nù ẹ̀. Ṣùgbọ́n ènìyàn wọ́n sọ̀rọ̀ predict o.
pàápàá jùlọ obìnrin nígbà tẹ́ ń sọ̀rọ̀ ń sìn ẹ bẹ̀rẹ̀ sí ń jẹ́rìí ìyàwó yín ẹ ń gbáwájú ẹ ń gbẹ̀yìn mo fẹ́ béèrè lọ́wọ́ yín ǹjẹ́ ẹ mọ̀ ìyàwó yín dáadáa. bẹ́ẹ̀ni. ẹ mọ̀ wá ẹ dáadáa. mo mọ̀ dáadáa kó lè pààyàn. ok ní on the 27th of this month bó ni ìyàwó yín wà. on the 27th. ṣẹ̀rí láti on the 25th èmi àti ìyàwó mi a lọ sí wedding àwọn mọ̀lẹ́bí wọn kan bàtà délé arrest ọjọ́ kejì a lọ church gbà tó di ọjọ́ kẹta tó jẹ́ 27th tẹ́yìn sọ yìí ó travel lọ Ìbàdàn same day yẹn dẹ̀ ló padà dé. ìyàwó yín dágbére pé òun lọ Ìbàdàn Mr. Akínwándé ìyàwó yín dágbére Ìbàdàn fún yín Abẹ́òkúta ni ìyàwó yín lọ. Abẹ́òkúta. yes ó lọ sí ọ̀dọ̀ olóyè Ọ̀túnba Fernandez ibẹ̀ ló lọ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ìyàwó yín àti olóyè Fernandez yìí wọ́n ń ṣe wọléwọlé láàrin ara wọn wọ́n ń ṣe ìfẹ́ kọ̀kọ̀ ẹ mọ̀. madam kí ni nǹkan tẹ́ mọ̀ nípa ikú Ọ̀túnba Adébóyè Fernandez. mo ń kọ́kọ́ pa ọ̀rọ̀ tá à ń sọ. madam kò sí ohun tójú òrìrì kò dẹ̀ sí ohun tẹ́tí ò gbọ́ rí a ò ríru eléyìí rí àfi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ yìí ó lè jẹ́ mistake ó lè jẹ́ àṣìṣe ẹ sọ ohun tẹ́ mọ̀ pa ẹ̀ fún wa tẹ́ bá ràn wá lọ́wọ́ àwa náà lè ràn yín lọ́wọ́ just tell us the truth. gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ mi ì mọ̀ nǹkan kan pa ọ̀rọ̀ kódà ẹni tẹ́ ń sọ yìí gan mi ì mọ̀ rí mi ì rí rí. o mọ̀ kankan pa ọ̀rọ̀ yìí ó dá pé ó fẹ́ ẹ̀ bá rẹ̀ àbí pé mo máa ń bẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú ohun tó jẹ́ tó. ó wá fẹ́ máa feel important right? so tí n bá change ẹ̀ fún ẹ o ní like me now tell us kí ni nǹkan tó mọ̀ nípa ikú Ọ̀túnba. ẹ wò lójú ikú pàápàá ọ̀rọ̀ mi ò lè yí padà mi ì mọ̀ nǹkan kan pa. ẹ sà adi ẹ wá sà. ajare ẹ sà. bó gbogbo ẹ ṣé o sí nǹkan kan. ṣé wọn pé àgbàlagbà ni sà. bẹ́ẹ̀ni. mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ gba ọ̀rọ̀ tí mo bá sọ yìí kẹ́ ẹ gbà gẹ́gẹ́ bí àgbàlagbà kẹ́ ẹ gbà mọ́ra bẹ́ẹ̀. ọ̀rọ̀ Tiwaládé ni mo wá sọ sà. Tiwaládé ẹ ti bá a rí. ẹ ti ń pariwo sà. mi ì pariwo ó lè jẹ́ pé yóò gan ní ṣe tíbi sáká kò yé gbà ẹ bá. kò gbọ́ ti bàbá ẹ̀ àti rí Tiwaládé. Ọlọ́run ṣe o ẹ bá ń pè wá kémi ọ̀fẹ́ lẹ́nu mo ṣàlàyé fún pé báyìí 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 àgbà lọ́mọ bí ó ṣe bọ́ ọmọdé sọ̀rọ̀. dádì òkú Tiwaládé la rí o ẹ ní sùúrù sà ẹ ti ń pariwo. pariwo kẹ òkú ẹ níbo. ẹsẹ̀ títí báyìí gan làwọn gan ti rí. ayé mi o kí ló bá. ẹ ní sùúrù ó ti bá ẹ ní sùúrù ó ti bá ẹ ní sùúrù. ṣé o. báwo dé wọn ni kíyèsí ìyàwó yẹn. ó ṣì wà ń bẹ̀ o. ọlọ́run àjọ ń bọ́ mẹ́. oúnjẹ ló mọ̀ ṣebí nǹkan tó fẹ́ òun ló ti rí yẹn ó ṣáà ti jájú lọ́wọ́ báyìí. ẹ̀dínwó ìṣó tí ẹ̀gbọ́n pé tí wàá kú. Tiwa ọ̀rẹ́ mi torí lọ́jọ́ yẹn ni. Tiwa ọ̀rẹ́ ẹ kú. ó wò gbọ́. mi gbọ́ Tiwa kú kẹ̀ jọ kí ló pa ibo ló kú sí. mo ṣe máa mọ nǹkan tó pa èmi náà fi sára mi gan mo dẹ̀ rí òkú ẹlẹgbẹ́ títí ibi táwọn èèyàn ti rí mi ò mọ nǹkan tó pa o. mo dáadáa yẹ ayé mà léwu kí ló tiẹ̀ ń jálura wọn báyìí wọ́n lóhùn. ṣé kí n ṣọ́ọ̀kẹ́ Ọ̀túnba tó níyàwó ẹ̀ ló pa bàbá tí wà ní. John, now, Laura, please. Don't get me confused. Okay. But again, tún sọjọ. Ọ̀túnba tó níyàwó ẹ̀ pa bàbá tí wà ní. Jésù, Ọ̀túnba tó wà tí ìyàwó mi jọ ń ṣòṣì papọ̀ yẹn. Ó ní bàbá Tiwa ọ̀rẹ́ tiẹ̀. Exactly. Irú kí lélẹ́yìí ìwọ lóhùn? Irú ayé wo lélẹ́yìí? Jesus Christ. But if you ask me, baby, èmi fi ìgbéyàwó ẹ̀ ló máa pa Tiwa o.
jọ èwo tún ni wọ́n ń sọ iná kí ló tún máa kan ìyàwó mi pẹ̀lú tiwa. Ọlá tí bá níná jó lórí omi sọ pé kí n lọ kéré ẹ̀wà. Òun ló pa Ọ̀túnba. The only reason tó máa ní láti pa Tiwa á jẹ́ nítorí property máa yẹn. Why is it so it's because bàbá yẹn ò bímọ mi. Tiwa nìkan lọmọ tó bí and with Tiwa dead. Ìyàwó ẹ̀ ló máa jogún náà. So that's enough reason for her to kill both of them. Ló ṣe máa torí ẹ̀ pa bàbá àtúpà ọ̀. Ẹgbà mi ò ẹ tẹ wá gbogbo ẹ̀ tiẹ̀ gbogbo ẹ̀ kan tiẹ̀ dojúrú ni ṣá. Jọ irú okùn gbogbo náà fi solé ayé ìkọ́gan tó dé. Ìyàwó tèmi pẹ̀lú bàbá Tiwa ọ̀rẹ́ Tiwọ èmi àti ìwọ náà Tiwa ti kú bàbá ẹ̀ ti kú. Oh God. Oh God. Oh God. Don't go so. Wo ìyàwó ẹ̀ ló pa Tiwa. That's my own conclusion. Ìyàwó mi ló pa Tiwa tó tún pa bàbá ẹ̀. Ó dẹ̀ ṣú ọ́. That's the fact. Òun ló pa. Gbogbo ọjọ́ kí ló fẹ́ gé níbẹ̀? Ogún náà ló fẹ́ gba property. Ìyẹn lè ṣó ti jẹ́. Ẹ wo kò sí bí okùn irọ́ ṣe lè gùn tó láyé abẹ́ òtítọ́ ló ń bọ̀ wá gé okùn yẹn tó bá dọjọ́ kan. Ẹ wo ọ̀gá ọlọ́pàá ẹ̀yin ni màá ṣáà bẹ̀ torí mo ti wá gba ẹ̀rí tí ò yẹ kí n gbà jẹ́ mo ti gbà yẹn jẹ́ wájú yín bí báyìí. Inú ẹ̀dá máa jẹ ó jìn ó ju òkun lọ. Ẹ má jẹ́ kí n tàn yín sá mo mọ̀ pé ìyàwó mi àti Ọ̀túnba Fernandez yẹn wọ́n jọ ń ṣe wọléwọ̀de. Ó wá dàbí pé mi ò tọkọ ṣe torí mo bá ìyàwó mi sọ títí mo bá jà títí àti gbọ́ pé mo kú lọ́dọ̀ ìyàwó mi àbẹ́mi àti ìyàwó mi tú ká nítorí Ọ̀túnba. Kò sí nǹkan tí mi ò fi bẹ̀ tán ẹ̀mẹ̀sì tí ìyàwó mi máa ń fọ̀ fún mi ni. Ó ní ajá ò kì í já ọmọ lẹ́yìn ẹkùn. Ọ̀rọ̀ wọn àti Ọ̀túnba ojú tó bá ti mọ ni rí ni kò lè lóhùn ò mọ ni mọ́. Mo ní lẹ́nu ẹ̀ ìwọ ọmọ ẹ̀. Ó wá ní kémi farabalẹ̀ òun ní plan pé tí plan òun bá ti materialize tán o èmi á rí àṣẹ plan ẹ̀ lélẹ̀. Ẹ wo bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ìyàwó mi lóyún fọ́túnba yẹn tí mo ká wọn báyìí tí mo bá jà gidi àṣẹ plan ẹ̀ nìyẹn. Ó pa Ọ̀túnba tán èyí tó wá dùn mí jù ní tọmọ Ọ̀túnba tó tún pa tí wọ́n náà rókù ẹlẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Dájúdájú ìyàwó mi ló pa torí mo gbọ́ ọmọ ẹ̀yọ kan tí màá yẹn ní nìyẹn. Nítorí ogún tí mo bá yàwó mi sọ̀rọ̀ títí tí ó gbọ́ àṣìpláàní ẹ̀ nìyẹn. Ó pa àlè ẹ̀ ó tún pa ọmọ àlè ẹ̀. That's right. Ẹ kúṣẹ́ ẹ gbìyànjú tí yín lórí arábìnrin yẹn títí kò gbọ́ ni. Bẹ́ẹ̀ni. Ajá tó bá máa sọnù lọ́rọ̀ tiwọn wọn ò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Kò lè gbọ́. Ẹ fi wọ́n lẹ̀ wọ́n á sì wà ní custody wa. Àkówà bẹ́ẹ̀ o. Torí pé ṣe rí ọ̀rọ̀ ilé ayé yìí bó ṣe rí nìyẹn o ohun tó burú jù láyé mo sọ fún yín pé ìwà ènìyàn ni. Nǹkan kan tí màá kàn bẹ̀ yín ni pé ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run tẹ́ bá ní ẹni information fún wa ẹ má jẹ́ kí tiwa ó di sí i. Àbí? Máa ṣe bí torí ẹ náà mo ṣe wá ńgbà tí mo gbọ́ pé ọmọ Ọ̀túnba tún ti kú dájúdájú òun ló pa ọmọ Ọ̀túnba yẹn náà. Ewé mi ò tiẹ̀ fẹ́ rí mọ́ o ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ ẹlẹ́ṣẹ̀ kan ò gbọ́dọ̀ lọ láì jìyà ẹ̀ṣẹ̀ o. Irú wa wo nìyẹn irú ìyàwó wo nìyẹn for heaven's sake. Ẹ̀yin ẹ má kọ́ wa níṣẹ́ wa òfin á tẹ̀kẹ̀ ọ̀rọ̀ iṣẹ́. Ó ti dájú pé òun ló pa àtọ̀nà Ọ̀túnba. Bridget, look, see me as your brother, okay? Ṣòye láti gbà tó ti mú ẹ wá síbí báyìí. Lánàá ẹ ti ń ṣe mí. Àmọ́ ṣórí tí ọkọ ẹ tó wá sọ yóò lágbára gan-an. Ọkọ ẹ ṣáà ni. Kò lè rí ẹ tì náà. Lẹ́yìn tó jọ sùn, tẹ́jọ́ ń jí. Ṣé wàá fi parọ́ ọmọ ẹ ni? You tell me, báwo ló ṣe pa ọmọ Ọ̀túnba? I will help you and I promise you that. Bridget, I'm sure now. Ìbá níbẹ̀ làwọn báláwo làwọn ṣẹ̀rẹ̀ ìdílé Ifá.
ìgbà tó délé ọ̀hún mìlà ó ní òkò fún lọ́tún ó ní kó kára ńlẹ̀ ohun ẹ̀bọ ní kó mú jẹ ìfà sọkọ òfun lọ́tún òfun lósì ó yànjú ìgbógó. o máa dún ìgbà tí mo ti sọ fún ẹ pé ẹ̀sìn tí èmi bá ń sìn ló máa sìn ìwọ kọ́ ló máa gbé ẹ̀sìn fún wa bá mi nínú ilé ìyá ọlọ́jà kí lẹ fẹ́. mo wá borí ni. orí kọ́ ògo òṣùpá ni ẹ bọ́ mẹ́jọ bọ́ sí tọjọ́. ládàpọ̀ wo. ládàpọ̀ kan náà. ládàpọ̀ tó jẹ́ pé ó lè tarí ayé yìí tí báyìí pọ́lọ́ nǹkan pé ẹ̀ ní wàhálà ní mú làwù tó lóun yẹn sùn tọ́lọ́ báyìí lè tó gbé ni ládàpọ̀ ọ̀tà yé. irisẹ́. ìrò nílò ẹsẹ̀ lọ́nà adíápò èkó tó ń lọ sájò tó jìn gógó bí ilé ẹjọ́. Fúnni kí ni problem ẹ? Ṣé o fẹ́ sọ mí lẹ́nu ni? Oògùn fá tó jáde yìí ò dá o. Orí vision sí mi àbí? Very good. Màá wá jókòó gbogbo vision yẹn. Màá wá narrate ẹ̀. Ìwọ ṣáà get it wrong. Ifá yìí ní ọ̀nà ò dáa. Àwọn onílẹ̀ wo ló ń fi nǹkan hàn? Ok, ẹ fẹ́ scam mi ẹ̀yin méjèèjì àbí? Bẹ́ẹ̀ni ò ṣe sọ̀njà yẹn. Ṣé nǹkan tẹ́ ẹ sọ ni pé ẹ fẹ́ rí ọmọ wa lérè ọmọ gangan lẹ bẹ́ẹ̀ rí? Bẹ́ẹ̀ni. Yóò ná yín ní 100,000 kẹ́ tó lè fojú rí jù. Ẹlẹ́gbàgbà ní ìfàmà ọmọ ọ̀pẹ́pẹ́ ọ̀ká fi wúrẹ́ bọ̀bá ọ̀pẹ́. Marketed and distributed by Epsilon Movie Productions, Block E3 Up, Suite 10, Arena Market, Oshodi, Lagos. Pàtí mo pè lórí fóònù tó ní olú confront ìyàwó ẹ̀ police station nípa ikú Tiwa. I was shocked. Mo ní láti wá fẹ́ tí ara mi gbọ́. Ó máa ti ń dọkùnrin nìyẹn kẹ. Tó fi lè confront Bridget èṣù tó pè yàwó. Ṣó ti ẹ̀rọ ọmọ yẹn? In fact, èṣù gangan. Ṣé mo pé bí mo ṣe ń béèrè lọ́wọ́ ẹ̀ níwájú àwọn ọlọ́pàá ẹ̀, she could not utter a word. Ó kàn yẹ mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́. Irú yẹn lèmi náà gbé sílẹ̀ tí mo pè ìyàwó imagine ó gba ẹ̀mí èèyàn méjì. Ọmọ yẹn surprise me bó ṣe lọ yẹn kò ní dé mọ́. Wọ́n ti gbọ́dọ̀ bọ́ ń bẹ̀. Aṣọ tó ti wá bá mi ilé tó ti tún wá bá mi lọ́jọ́ yìí ni mo ti mọ̀ pé ó mọ̀ èṣù gidi ni. Baby, what's the problem? Bá mi sọ̀rọ̀ náà. Kọ́lá, ọ̀rọ̀ lè tóbi títí ká fọ́ bẹ̀bù. God. Kò dẹ̀ sí nǹkan tó ń bọ̀ lókè sílẹ̀ ọgbà. Talk to me, what's the problem? A ṣáà máa discuss ọ̀rọ̀ yìí náà ni. Okay, ní sọ̀rọ̀. You know what? Jẹ́ àwọlé ká lọ sọ̀rọ̀. Let's go inside. Let me talk about this. Ní sọ̀rọ̀ náà. Is it that bad? Bóyá jẹ́ àwọlé. Bridget fẹ́ pa mí. Kí ló ṣẹlẹ̀? Kò sí bọ́rọ̀ ṣe lè tóbi tó ẹni náà la máa fi sọ. Bridget tẹ́ nǹkan lè kí ló tún ṣe? Bóyá nítorí pé Bridget ò ní breadwinner home wa. Bóyá nítorí pé òun ló ń provide fún gbogbo need family. Bóyá nítorí ẹ̀ ló ṣe ìṣẹ̀lẹ̀ fún mi. I still don't understand. Kí ló ṣe gbogbo? Ẹ̀rù ṣáà ní borí kó sá wọnú. What did she do? Tó lè imagine Bridget ìyàwó tèmi tí mo fẹ́ ní ṣùlọ́kà kó máa yan àlè. Bàbá olówó kan báyìí ló ń gbé kiri táwọn méjèèjì gbéra wọn káàkiri mo dẹ̀ ti warn her severally. In fact, she's even doing it to my face. She doesn't care. Kò rán mi rárá. Kí ni gbogbo eléyìí? Kò dẹ̀ nígbàgbọ́ ni o. Wàrà ò sílẹ̀ ni. Wàrà ṣì ń bọ̀ tó bá dọ̀la. Wàrà tó máa tó máa ṣẹ́kù. Bridget fẹ́ pa mi Ọlọ́run. Kọ́lá, Bridget kò lè fẹ́ pa ẹ́. Ìwọ ló fẹ́ pa rẹ̀. Mo fẹ́ para mi. Lọ́nà wo ṣé mi lọ lọ́hùn tí ó tètè fún mi lówó ni? See, àìlówó lọ́wọ́ kan ní problem tó ṣẹlẹ̀ yìí. It's just pure indecision. Téèyàn bá fẹ́ pa ẹ́, tó bá dẹ̀ fẹ́ kú, you know what to do now. Indecision. I don't know what to do. I'm confused. I have to tell you the truth. It's pretty simple. See, Kọ́lá, what to do is not far-fetched. It's pretty simple. Divorce her. Divorce her? Yes. And I'm here. I'll give you the peace she can't give you. Is that the only solution? From where I'm standing, that's all I can see. I should divorce her. I'll give you the peace she can't give you. Mi lè jẹ́ kí fọ́ọ̀tì tọwọ́ mi wá. But really, Kọ́lá, ṣe mọ̀ kí wọ́n ní Rúsídà tó dábùrù wàhálà yìí sílẹ̀? Èmi ni Rúsídà tó dá wàhálà sílẹ̀. Yes. Lọ́nà wo?
Owó ẹ̀ ò mọ̀ sí gbogbo case tó wà nílẹ̀ yìí. Why tí Lanre ṣe ń sọ̀rọ̀ báyìí? Ọwọ́ tèmi ò mọ́nú kéèsì. Jọ ṣé èmi ni mo ní kíyàwó mi máa yàn àlè pẹ̀lẹ́ tó ń yàn àlè tán lura wọn pa ni àbí mi mo ní kó tún pa ẹni tó pa? Kí ni tèmi bẹ̀? Bukola ò ṣẹ̀ mí. Mo ṣẹ̀ ẹ́ Lanre. Ó ṣẹ̀ mí gan. Mi ò ṣẹ̀ ẹ́. You have been good to me. Kí ni mo fẹ́ ṣe yẹn fún? So you know I have been good to you. Oh, rò bí àmì ò mọ̀. Pé nǹkan kan wà láàrin wa títí wá. Babe, mo sọ fún ẹ, mo rò fún gbọ́ràn. I told you, o ti bọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ èkó. Everybody is struggling to get there. O dẹ̀ ń dọ̀là rẹ̀ báyìí. Bọ̀ kí ló mean? Ṣé èmi náà ṣé mo wá jókòó ni? Ìgbà tí mo dẹ̀ fà á fà tí ò fà, kí ni mo fẹ́ ṣe? Tó bá dẹ̀ ń ṣe tó ń fa àkàtì òrì fa, use what you have to get what you want. After all, Popsi ẹ lówó now. By the way, Ṣẹ́gun kọ́. Ṣẹ́gun ló ń béèrè lọ́wọ́ mi. Ó ti kó sí orí burúkú ẹ̀ lọ. Wọ́n wéye máa ń wùwà ẹ̀ náà. Yes, who's that? Come inside. I'm expecting you. Yeah. Oh, I'm not saying. Baby boy. What's up? I'm good. You should know. Wow. That's my friend Tiwa. Ẹ káàsán. Ṣé àbí Mr. Bukola nìyẹn? Exactly, mi mo jẹ́ bẹ́ẹ̀. Èmi ni mo ń jẹ́ Bukola, ẹyẹ méjì ò kí n jáṣà. Are you serious? Ẹ káàsán. Ọ̀rẹ́ mi ò sọ a lot about yín. Ṣé ó sọ ni? Ẹ ṣé gan-an, ẹ kú tọ́jú ọ̀rẹ́ mi. Gbogbo ẹ má dá lóhùn jàre, Ọlọ́run ló ń tọ́jú gbogbo wa. Ọlọ́run pa ọ́, ṣé ò ń tọ́jú mi ṣá? Ṣé ìwọ náà mọ̀ pé wọ́n tọ́jú ẹ? Pẹ̀lẹ́. Wo ọmọ traffic ẹ mad. Traffic yẹn náà lè máa parọ́ mọ́. Mi ì lè parọ́ fún ẹ náà. Kí ni ìtumọ̀ orúkọ yín? Tiwalade. Tiwalade. That's a good name. Very lovely name. Ẹ pẹ̀lẹ́. Thank you. Èmi kọ́kọ́ rò pé bíi Tiwa Savage àbí ìkọlẹ̀ iná wa sọ. No. Tiwalade. Ẹ wo bí mo ṣe ń wo ẹ̀yin méjèèjì. Ẹ̀yin méjèèjì ẹ fit gan. Ẹ̀yin jẹ́ orúkọ obìnrin, ìwọ ń jẹ́ orúkọ ọkùnrin. Ìyẹn ò ní mí ní nǹkan kan náà. Ẹbí mi ṣe ń jẹ́ Bukky tó ń jẹ́ Lanre yẹn. Unisex name ni. Àwọn ọkùnrin ń jẹ́ Bukky dáadáa. Àwọn obìnrin náà dẹ̀ máa ń jẹ́ Lanre. Kò ní mí ní náà. Anything. Biscuit or bread? Ìwọ náà ní fún mi yẹn náà. O mọ nǹkan tí mo fẹ́. Of course. Excuse me. O mọ nǹkan tí mo fẹ́ àbí. All right, of course. Ẹ kú jókòó. Ṣé ẹ wà okay? Yeah, mo wà okay. Ṣé ẹ wà alright? Yeah, mo wà okay. Ọ̀rẹ́ mi yóò dẹ̀ ṣàlàyé bó bẹ́ ṣe máa ń tọ́jú rẹ̀, bẹ́ ṣe máa ń múnú ẹ̀dùn, Ọlọ́run á múnú ẹ̀yin náà dùn. Bẹ́ẹ̀ má dà ló ń jàre. Ṣé bí Lanre ṣe wáyé? Ọmọ tó dá sí mi ni. She's always there for me. She's always making me happy. Èèyàn tó bá dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ sí yàn, kò sí nǹkan tí mi lè ṣe fún. Kò sí nǹkan tí mi lè ṣe fún. Èmi náà mo lè múnú yín dùn. Mo lè tọ́jú yín tí yín máa dùn kan. Mi mọ̀ bí ẹ máa ń jáde, ẹ máa hang out. Never mind, ẹ lè fún mi nọ́mbà yìí ká pàdé níta. I can chill. Okay. Ìyá kakọ́ mu kòkó àbí méjì àbí. Kakọ́ hang out. Èmi náà máa ń jáde. Èmi náà ń ṣọmọdé náà. Okay. Nọ́mbà yìí sọ lórí WhatsApp. Kò sí wọn. All right, take care. Tiwa, babe, ọjọ́ òní wúrò dájú gbẹ̀yìn. Seriously, ó ti pẹ́ tí mo ti wúrò dáàdi o. Bí wọ́n ti di next week, I'm going to think of it. Dáàdi wọn ò fẹ́ rí mi ni o. Because bí mo ṣe pè wọ́n yẹn, dáàdi wọ́n ti pè mí. Ọdún kan máa rí ẹ̀, ṣùgbọ́n wọ́n máa ń lé inú ọdún wá ti rí wọn. Gbogbo wọn ló máa ń gbà. Ṣé báwọn lọ bí mi? Gbogbo nǹkan tó bá dẹ̀ ní èmi náà ni mo ní. Mo dẹ̀ mọ wáyé tán ṣe fẹ́ bí mi. Ó dàbí dáàdi wọ́n ti ń tẹ̀lé obìnrin kan sẹ́n. Tiwa, ṣé wọ́n á jowú ní sí? Ṣé o máa tọpa tí mo ti kú? Bàbá yẹn wá ń gbé obìnrin sí wọ́n ń complain. My own advice, ó yẹ kó di pàdé pẹ̀lú bèbí yẹn ni, kó lè máa sọ pé ó máa tọ́jú dáàdi dáadáa. Yes. Bàbá yẹn máa ti try kẹ̀.
What's the next week? Okay. I'm about to share it. Go share my scene, Sha. I'll put that in my Mama play lo. Má yẹ kó mú mi o. Wá ti game Sha. Bó lè play le. Ti wá. Ojú mi ni. Bukola. Tiwa again. Bukola. Èmi ń lékú sí wọ, ìwọ ń léjò sí mi. No, bójú kò wò mí. Look straight into my eyes, Bukola. Mo ń fi ìfẹ́ tòótọ́ bá ẹ lò, ìwọ ń fi ẹ̀tàn bá mi lò. Ọ̀rọ̀ Tiwa tó dẹ̀ ṣẹlẹ̀ yìí kò ṣẹ̀ṣẹ̀ má ṣẹlẹ̀ tí mo dẹ̀ sọ fún ẹ. Ó ṣẹlẹ̀ nígbà tí Ṣẹ́gun, nígbà tí Fẹ́mi, ó wá fẹ́ ṣẹlẹ̀ sí wọ. Ìyẹn ò lè possible torí pé ikú nìkan ló lè bọ́ṣọ lọ́rùn ìwúrẹ́. Ẹ̀yin méjèèjì ẹ wá ń ṣeré ọmọdé. The other day tó send message sí pé kó wá bá ẹ lò 4-5 days pé ìyàwó ẹ̀ ò sí around. Mo rí náà. Ilé mi ló sì sí lálẹ́ ọjọ́ yẹn. Ó wá dá ọjọ́ kejì òun náà wá parọ́ fún mi pé òun lọ sọ́dọ̀ dájú rẹ̀. Ó prove pé òun smart. But I am a step ahead every time. Nítorí ẹ̀ ni mo ṣe ránṣẹ́ dé tòrótòró. Nítorí ẹ̀ mo ṣe poison ẹ̀. Kí n lè fi kọ́ ẹ lọ́gbọ́n pé wọn kì í dalẹ̀. But ó dùn mí. Ó dùn mí pé ọ̀rọ̀ yẹn tí wàá padà help èmi àti ẹ̀. Sorry. Did I get you well? Okay. O lè bínú for what you saw or what you read. Má sọ fún mi pé ìwọ ló pa Tiwa. So ìwọ ló poison ọmọ yẹn. Ìkà ni ẹ ò kì í ṣèyàn gidi. Nǹkan tí Tiwa deserve ló get me. Nǹkan tó deserve ni ẹ. Yes. Ló pa. O tún wá wá bíbá o sọ fún mi pé ìyàwó mi ló pa kémi. Èmi náà tún wá lọ station bí ọ̀dẹ̀. Mo náà sọ pé ìyàwó tèmi ló pa. Àṣé ìwọ ló pa. Why are you like this? Why am I like this, Bukola? No. Why am I like this? Is that what you're saying? Ṣé nǹkan tí wọ́n ṣe dá? Abo ti gbàgbé. All the promises you made, gbogbo eléyìí tó ṣe fún mi, have you forgotten? Mo mọ nǹkan tí mo fẹ́. Ṣòrí tí kì bá ṣe ti Bridget ni, ìwọ ló yẹ kí n fẹ́. You have been good to me. You have been very kind, understanding and supportive. Just to mention but few. See, mo fẹ́ kó understand nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi. I am tired at both ends. Please. So in essence, tèmi ti gbé nìyẹn. Mary, why do ṣe ń sọ̀rọ̀ báyìí? Báwo ni tí ẹ ṣe máa gbé? O ní understanding ju gbogbo nǹkan tó ń sọ yìí lọ. Sí, àsọdùn ló máa jẹ́ ń sìn tí bá ṣẹ̀ṣẹ̀ sọ fún ẹ pé I love you. Ìwọ fúnra rẹ mọ̀. But Bridget is the only clog in our wheel. Please understand me. Okay, I understand you. But I also need you to understand me. Look at things like this. First of all, Kiri èèyàn tó fẹ́ àwọn méjì lọ. And by the way, ìfẹ́ mi ti ẹ̀ ní láti kó wá sílẹ̀ yín kó gbálé fún mi síta. I'll be fine there. And tó bá dẹ̀ sí fún ẹ láwọn issues tó ní máa fún ẹ, I'll be here to give you the peace, the joy and happiness that you want. I really want to be with you. Try and understand. Larry, okay. Èmi ti understand it. Confirming time díẹ̀ ni. Please. Ṣòrí mi ò fẹ́ káwọn èèyàn rí èmi àti ẹbí èèyàn burúkú. Mo fẹ́ kí Bridget fọwọ́ ara ẹ̀ ṣe ra. Ṣòrí in no time no sin everything máa dópin. Please just let her cause the katakata kó dẹ̀ máa bá tiẹ̀ lọ. So because of Bridget, life till call on hold. Is that what you're saying? That's not even fair. Don't touch me, leave me. Okay, what do you want? For you to get married to me, that's what I want. Is that what you want? And I'm sure you know. Òun ni òun sọ fún mi nǹkan tí mi ṣe ò dáa. Bukola, ṣé nǹkan tí wọ́n ṣe fún mi ṣé mi deserve ẹ̀?
No, tell me, did I deserve it? Láàrin, má bínú. Ṣùgbọ́n, má bínú. Mo mọ̀ pé mo ṣe é. Just forgive me, please. Gbogbo nǹkan ẹ̀tọ́ mi àti etí omi, òun ni mo fi bẹ̀ jọ̀ọ́ dáríjì mi. You know I love you. I love you so much, but gbogbo tó ṣẹlẹ̀ yìí èṣù ni. Oh, Baba ti go too far. This is just too far. Obama ti pa ọmọ yẹn. Wọ́n pè mí, wá sọ fún mi pé nǹkan tí mo ṣe wrong, má dẹ̀ the correction. Ó ti go too far. Bukola, stop it. Kí ló ń sọ lẹ́nu tí ó dùn lẹ́nu ẹ̀ yìí? What are you saying? Are you trying to tell me that what you and Tiwa did to me mo deserve it? Mo ò ní right àti bínú. It's okay. No, nǹkan tí wọ́n ṣe fún mi, all right for you to have done that to me. And you know how much I love you. And how much I will do anything for you to be happy. And you're telling me this? Má bínú, má bínú. All I have to say is just sorry, please. Just be calm. Má bínú. As it is now. Kí ló fẹ́ kí n ṣe fún ẹ? Well, it's very easy. Bridget Ojeyawe has always been the stumbling block as to why we can't get married. Adedupe, ìyẹn ti lọ, tí ò dẹ̀ ní padà wá mọ́. Tiwa on the other hand, she got what she deserved. So the next thing is for us to get married. Every necessary step for us to take to get married is what I want. Ṣé kò jù ẹ lọ? Yes, that's what I want. Mo ń fi àsìkò ìṣèlérí fún ẹ pé a máa fẹ́ra wa. Very, very soon. Are you serious? Yes. You know I love you. Ay, Mayra, que tú no. Suala. àsìkò orí èèyàn tó tún bẹ́ẹ̀ kọ̀ wá jẹ́ kàyéfì ọlọ́run já irú ẹ̀ mọ́ o kọ̀ wá tó jókòó tọ́sẹ̀ wọ́n tún ní rí òkú ọmọ ẹ̀kan bí kan jẹ́ sọ sí. ẹ sà ó ṣù mí lọ́wọ́ nígbà tí mi gan gbọ́ ọ̀rọ̀ yẹn. inú ilé tí mo wà náà nìyẹn ti wá fún mi ròyìn. ó dẹ̀ jẹ́ ọ̀rọ̀ tó dùn mí gan. àdúrà àtàkà máa gbà ní pé ọlọ́run ṣe ní tẹ̀léńtẹ̀lé ẹ̀yin tẹ́ kú fún wa náà ọlọ́run àlọ́rẹ̀ mi dáadáa ẹ lè kó wa jẹ pé sà àní rírú ẹ̀ mọ́ ń dìlé wa sà. àmì àṣẹ. wọ́n ní ẹni kì í wá sà. bẹ́ẹ̀ni ẹyin tá a tiẹ̀ wá gbọ́ ni pé sọ̀rọ̀ pé gbogbo ọ̀rọ̀ yìí ti wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá kó ti wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá náà sì ń gbìyànjú tiwọn. Nigerian police wọ́n máa ń ṣe dáadáa. wọ́n sọ bẹ́ẹ̀ àmọ́ ọmọ tí wọ́n á fura sí pé ó pa Ọ̀túnba yìí wọ́n ní náà ni wọ́n fura sí pé ó pa ọmọ Ọ̀túnba kódà níta àti ẹ̀gbọ́n gan ni pé ó ti lóyún ẹ̀sìn mìíràn kan ní ìsìn fọ́túnba pé torí ẹ̀ lè pọ̀ Ọ̀túnba àtọ́mọ ẹ̀ torí ogún ó tọ́ tí wọ́n fẹ́ máa bá ọwọ́ kan jáde mo á rò pé àìlọ́kọ ń lé àfọwọ́kọ mi ìwọ gẹ́gẹ́ bí lọ́ọ̀yà nú ẹbí ó yẹ kó o dìde fún kó o dìde bí ọmọ ogun kó wá dá sọ̀rọ̀ yìí ìdí ẹ̀ tí mo ṣe ránṣẹ́ sí ọ̀nù. lórí ọ̀rọ̀ kó Ọ̀túnba yìí. bẹ́ẹ̀ni. ẹ sà ẹ̀jẹ̀ má bínú fún ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí sà. bínú kẹ ibi kò lè dáhùn lọ fẹ́ sọ. ṣe rí nínú ẹbí ẹjọ́ bí èmi ò mọ̀ ta lọ tún bá ṣe fún rí wọ́n lè ti ṣe fẹ́yìn rí o bọ̀ èmi o pínrín ìgbà mo fẹ́ lọ léwu yíya tí mo fẹ́ lọ rídìí lọ tẹ́ni kí n wá fi bá Ọ̀túnba ṣẹjọ́ yìí sí ẹsẹ̀ mi fẹ́ bó sílé Ọ̀túnba mo para bẹ̀ títí tọ́rọ́ tó ń yọ Ọ̀túnba ò fún mi nísìnyí ẹ pè mí kí n wá bá wọn kí n wá dúró àṣàgbẹjọ́rò fún Ọ̀túnba ẹ jọ̀ọ́ má bínú ẹ wò èmi ò ní lè ṣe o tí má dẹ̀ fẹ́ ṣe bóyá ẹ̀yìn ẹbí máa dáwọ́ jọ ni èmi máa gbowó dé. lọ́ọ̀yà Gani ọgbà owó ń gbowó. ẹ kì í yẹn ṣe máa ṣe báyìí náà o ní Ọ̀túnba ọ̀rọ̀ àyè fún ọgbà tó wà ní skul lọ ṣé bó o ti kàwé tán ṣé bó o ti kó ìpamọ́ nulẹ̀ ọmọ inú ọgbà ní ọkọ̀ yẹ kó o dúró lẹ́yìn ọgbà.
tó bá máa ṣe bí òwe sà ẹ má bínú sà wọ́n ní adé ṣe àríkà ní bàbá rẹ̀ gùn. tí Ọ̀túnba bá ti fíìmù lówó ń gbà yẹn tí mo ti fi lọ léwu bí mo ṣe lọ́wọ́n mọ́ ẹ̀yin mọ̀ torí pé mo máa ń wá sọ́dọ̀ yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan tẹ̀dẹ̀ máa ń ṣe dáadáa fún mi bọ̀ lórí ẹjọ́ Ọ̀túnba yìí ẹjọ́ sá ẹ má bínú máa gbowó ní sá. nǹkan mọ̀ dé o nǹkan dé o ẹ dákun torí Ọlọ́run ilé ayé lẹ̀ rí wọn kápẹ́rù wa náà la kú ní ìsìn tí ẹ ló di kéèsì bóyá sọ pé ọ̀fẹ́ gbowó kéèsì rẹ̀ lọ́ọ̀yà. ẹ̀yin ṣe fún wa ẹ ṣe fún wa dáadáa ẹ̀wẹ̀ ẹ̀ ní bọ́jọ́ lọ́jọ́ lọ àwa máa ṣojú yín àtúnṣe yìí tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí Ọlọ́run máa jẹ kárí. èmi ò tiẹ̀ ní kúkú kéèsì gbogbo okú tí ó mú kéèsì lọ tí wọ́n máa pé tó ọdọọdún làwọn àjọ ń kéèsì Ọlọ́run ní jẹ́ rí sọ wá rí lè tá à ń sọ lórí rẹ̀ lọ́ọ̀yà Gani ó ṣe kéèsì. lọ́ọ̀yà Gani lọ́ọ̀yà Gani ó ṣe kéèsì ilé yìí. tí ìṣe bá pọ̀ lápọ̀jù ó máa ń mú èèyàn ṣe nǹkan tí ó yẹ kéèyàn ṣe. bẹ́ẹ̀ ni lóòótọ́ ni mo fẹ́ Ọ̀túnba pàápàá lẹ́yìn tí mo tún ṣe ìgbéyàwó mi tán àmọ́ ó nídìí tó fi rí bẹ́ẹ̀. mo ṣáà ti ń bẹ̀ yín láti lọ ó ní kí n má bínú. Ọ̀túnba báwo lẹ́yìn ṣe báyìí fún mi ní tẹ̀ máa ṣe Bridget wá di kí a máa lè jùmọ̀ mi sìn. mo ti ń bẹ̀ yín ẹ wo iṣẹ́ rí gbogbo etí mo ṣe yẹn formalities lásán ni. I just did that for my parents kọ́ lè fi mí lọ́rùn lẹ̀ mo mẹ́nu ayé kúrò lára mi ní wedding tí mo ṣe yẹn. nígbà tó ń pariwo Bridget ó ti dàgbà kìíní kan àwọn ẹgbẹ́ ti bímọ 3 4 lé ọkọ lọ marry lọ ṣègbà lọ ṣàwò náà mo ṣe pé kí n kàn tiẹ̀ fi yẹn kí n fi dùn wọn kó lè fi mí lọ́rùn sílẹ̀. ẹ o marriage jẹun nítorí sí mi ò èmi kàn ṣe fún wọn ni ẹ̀yin gangan lẹ jẹ mí lógún you know you are very important in my life. Bridget èmi ló sọ di dọ̀bọ̀dì yẹ́sà tí ń fi garawa tó lé àbí lẹ́yìn tó ti ṣe ohun tó fẹ́ ṣe ó mọ gbogbo ìyànjú mi láti dábọ̀ ohun tó lọ ṣe. Ọ̀túnba. kí ló ń fẹ́ tí mi ò ṣe fún kí mi tó nǹkan kan lójú ara mi nìyẹn sọmọtúmọ̀ ẹ̀ mi tó bí mo ṣe ń pera mi lọ́dọ̀ ẹ̀. Oh yes bí ìgbà tó abandon èèyàn tó lọ́n lọ ẹ̀ ni pẹ̀lú bí mo ṣe sọ̀rọ̀ tó síbẹ̀síbẹ̀ o mind ìtò tẹ̀ wá jẹ́ kókó jù ní wípé nígbà tí wọ́n lọ fọkọ ìjọ kíá nípa tó lè ṣẹlẹ̀ sí mi ọ̀bẹ mi ṣe feel about the whole thing. Did you bother to look back or ask me how I feel about the whole thing? Ṣé bí gbogbo nǹkan tó dẹ̀ fẹ́ nígbà marriage gbogbo ẹ̀ ni mo ṣe fún ẹ àbí wo ni mi ṣe? Ṣùgbọ́n nígbà tí wọ́n ti bọ́ọ̀dì sọ́hun o kí àmọ́ ń pa nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi. Ọ̀túnba egungun lẹ ní mínítì láì fún mi ǹjẹ́ mi kí à ń pa yín ẹ wò ẹ mọ bẹ ṣe tó lọ́wọ́ mi ní Ọ̀túnba mi lè fi ń ṣe 1 second èèrà ò lè rìn yín láyé mi nígbà ẹ wò Ọ̀túnba ẹ wò ṣe rẹ olórí yẹ Ọ̀túnba mi láìgbò nǹkan tẹ́ ẹ ṣe yìí ẹ ṣàmùpẹ́ iná ò lè ní mi níbo mo fẹ́ lọ níbo mo fẹ́ lọ. níbo ló tí ì lọ èmi odindi èmi Ọ̀túnba èmi fúnra mi èmi Ọ̀túnba mẹ́kun ló yẹ èmi wá ń báyàn pín nǹkan jẹ. ẹyìn báyàn kọkàn pín nǹkan jẹ ṣe fẹ́ gbọ́ ibi ilé òun ilé mi tí n bá ṣọ̀sẹ̀ méjì bẹ̀ wọ́n á ṣọ̀sẹ̀ kan àti bí ọ̀sẹ̀ kan àti ijó díẹ̀ gan papọ̀. ṣọlọ lọ sọ yẹn ìwọ ò ṣe máa lo ọ̀sẹ̀ mẹ́ta ń bí kó máa lọ ọ̀sẹ̀ kan lọ́hùn. àdèmọ́rú ẹ̀hànà tó fẹ́ sí kó má tiẹ̀ ti tẹ gbogbo ẹ̀ pa ṣé kí níyẹn ò yòrò ṣáájá wo. èmi ò fún láyè kó tẹ̀tẹ̀ kútẹ̀ o ẹ̀bùn ẹ̀yìn lẹ́nu gbogbo ìlú yẹn nílẹ̀ rẹ̀ ọmọ ṣìwà fún ṣìwà ó dúró pa ni ẹ̀yìn ni. ó ṣe wà mẹ́. àwọn àgbẹ̀ olóye wọ́n àgbẹ̀. but promise pé o ní ṣe báyìí pẹ̀lú. láyé odò mi ò gbọdọ̀ gbàgbé orísun ìláìláì mi ì jẹ́ dán fẹ́ wò láṣà. Ọ̀túnba ìdè dání lóhùn náà síbẹ̀ yìí mo máa rí. mo máa ń gbọ́ ẹ ọmọbìnrin yìí ó ṣàrí pé èmi náà ò ṣeré ń bí. ẹ wo mo ti lóyún o.
congratulations àbí ẹ̀yin ọmọ náà ní èrè ìgbéyàwó definitely nígbà tó ti marry ó di dandan kí ìwà àtọkọ ẹ̀ kẹ́ ti máa fi ojú sọ́nà fún nǹkan bẹ́ẹ̀ so congrats. ọkọ mi mà kọ́ ló lóyún kódà gan láti bí oṣù mélòó sẹ́yìn ìsìn ni mo ti ń yẹra fún mi jẹ́ kó fọ́kàn mi rà bá fọ́kàn mi máa dàbí pé ó ń gé mi jẹ ni kò tí ẹ lè ṣí mi láṣọ wọn bí díà kó tó bẹ́ẹ̀. ta ló wà lóyún. ṣóbìnrin ò ní mẹni tó lóyún fún ẹ̀yin mo lóyún fún. èmi mo lóyún. ilé ọkọ ló wà ó dá kí ló fẹ́ ṣe sí báyìí. olóyè torí ẹ̀ náà mo ṣe wá rí yín nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ ká ṣe sí ẹ̀yin ẹ̀ sọ. èmi tó ń wò ó mọ̀ wípé ọmọ obìnrin kan ṣoṣo ni mo ní lẹ́yìn pé kò wù mí láti ní sí but mo fẹ́ kó mọ̀ pé inú mi ò bá dùn láti kíbọ̀ oyún yìí kí n gbà but the problem is ọ̀nà wo ló fẹ́ gbégbá aláyé kí ló fẹ́ ṣe fọ́pọ̀ ẹ̀ nígbà tí ṣùgbọ́n bẹ́ẹ̀ sí ní tàbí iṣu. ìfìyẹ́lẹ̀ obìnrin ló lè kí obìnrin ló lè tẹ̀ máa yanjú ẹ̀ tí ní kẹ́ mójútó. ẹ̀jẹ̀ tí kódà tó bá bọ́ sí ẹjọ́ máa náwó ẹ̀. ló máa gbà láyé ìkà tó bá ṣe fẹ́ ènìyàn ló máa jẹ. Bridget ṣó kí owó ilé gbogbo etí ni mo ti wọ́n against ìrìn orí burúkú tó ń rìn káàkiri you're married for God's sake ó dẹ̀ ṣe ń rìn single lady káàkiri kí ló ń ṣe náà ibo náà ti ń ṣerú ẹ̀ ṣáájá máa ń rorò kó sójúlé méjì ni. níbo ni wọ́n rò pé mo ti rí owó tó ná. I don't care mi fẹ́ mọ bí tó ti ń rówó tó ná torí mi ràn ẹ́ ní òwò àlè mi ràn iṣẹ́ rárá. Oh, really? Yes. Okay, then listen to me real good. In as much as wo rowo múlẹ̀ nu lé èmi ò ready láti padà sí poverty stricken life tá live tẹ́lẹ̀ ṣùgbọ́n mi. So this is our reality and you have to learn to deal with it. Excuse me. Èmi Bridget o máa wọ̀ rí máa lọ ṣùgbọ́n ìkòkò ní gbomi kó gbẹ̀yìn lọ́wọ́ èmi àti ẹ̀ o máa tẹ́ sọ́rọ̀ ẹ̀ máa make sure pé gbogbo àwọn fámìlì ẹ̀ ló máa gbọ́ o ti gbọ́ onírìnkùnrin o sọ̀rọ̀ ẹ̀dájá wọn máa ṣòṣì káàkiri ìlú máa wọ̀ rí ṣèbọ́rọ̀ owó náà ni kò ju owó lọ náà. gbọ́nà kí ni nonsense tó ń bá mi sọ yìí náà ẹ dá mi lóhùn rubbish ni gbogbo ohun tó ń bá mi sọ yìí because nígbà tí ọ̀rọ̀ oyún yìí ṣẹlẹ̀ mo bí ẹ pé kí ló fẹ́ ṣe sí o ní kí n fi yẹn lẹ̀ fún ẹ pé o mọ ohun tó bá ṣe sí is that not it was that not what you told me. Ọ̀túnba òótọ́ lẹ bí mi mo dẹ̀ sọ fún yín pé èké àti ète wà tí mo lè lò àmọ́ olúmọ̀ ló kò work ẹ wọ ọkọ mi tẹ̀ ti bá dójú ẹ̀ báyìí ó ti sọ pé tí mi ìbá ṣọ́ ara mi tí mi ìbá mọ̀nà tí máa gbé ara mi gbà pé gbogbo mọ̀lẹ́bí wa ló máa pè sórí ìjókòó báyìí tó máa fi mi ṣẹlẹ̀ àlùjù wọn and I don't want that I need to save my marriage máa ṣe oyún yìí ni o. mẹ́tàlá ẹ kò tó bẹ́ẹ̀ ó dẹ̀ mọ̀ clearly wípé ọmọ ẹyọ kan ṣoṣo obìnrin ni mo ní eléyìí tó dẹ̀ níyìí wọ́n ti jẹ́ ká mọ̀ pé ọkùnrin ló máa fi bí ìwọ wá ní wàá ṣẹ́ oyún ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ àtọ́ ó tó bẹ́ẹ̀. túbà gbogbo tí tẹ̀sán tara yín ni ṣẹ́gbọ́n tara yín lẹ̀ ń dùn ẹ jẹ́ kí èmi náà save marriage mi ẹ jẹ́ kí n do life tèmi náà ṣẹ́gbọ́n ẹ jẹ́ kí n ṣe oyún àlè kí n lè ráyè ní tọkọ ẹ jọ o. èmi là lè. kí ni. èmi ni àlè Bridget ó ṣe ẹ̀rí mi lálẹ́ bá èmi là lè èmi là lè èmi là lè èmi ni wọ́n pè lálẹ́ tí mo bá ní kí n mú ẹ tí mo bá ní kí n mú ẹ. ẹ jọ sáré kẹgbẹ́ mi sọ́dọ̀ rẹ̀ àwọn yẹn lágílágí yẹn mọ̀ bàbá mi lọ́rọ̀ wọ̀ kí ni gbogbo ẹ̀jẹ̀ kájọ́ ìjọ ẹ̀ lọ́rọ̀ ìjọ jàre kí ni gbogbo rẹ̀ dáadáa iná. kéde ìnà tó lé báyìí Ọ̀túnba ṣé bá a gí òní ewúlẹ̀ náà lẹ̀ sí báyìí tẹ́ dìde.
Olóyè. 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 Ìwọ ló pa chief. Ìwọ náà dẹ̀ ló pa ọmọ ẹ̀. Ṣó ti rí reason tó lè fi pa? Torí pé o mọ̀ pé òun nìkan ló máa ṣeré ẹ̀. Torí pé o mọ̀ pé ìwà àti bàbá ẹjọ́ ń jáde. O wá mọ̀ pa láti fi cover up, àbí? Ẹ̀rọ ó gbà pé ikú chief ó tọwọ́ mi pa. Amúṣẹ́rí tọmọ tẹ́sítọ̀ yìí. Ẹni àtọmọ yóò fojú rìn jù rí ká sọ̀rọ̀. Mi mú taratara mi ìpàdé ẹ̀yà àjọ ní àjọsọ kọ̀ọ̀kan rí. Lies. Madam, you tell that to the parents. In this era of social media, kò possible kí o máa date èèyàn o máa mọ̀ pa family àbí kí bàbá ẹ̀ má ti mention orúkọ ẹ̀ tí wàá try láti search a house. So tell us another story. And now, let me tell you, I'm putting it across to you that you killed Tiwala the Fernandez. Yes. Confess. Therefore. Ìwé mọ́tí ọjọ́ yìí tèmi sí mi lọ́rùn. Let me save myself now. I have to save myself. Mo rí ọkọ mi níbi tó ti ń gbé òkú rẹ̀ sínú mọ́tò ló bójú. Kọ́lá, kí lélẹ̀? Kí ló gbé síbùtì? Ṣíṣí kí ni? Bóyá ọ̀nà lè abájọ náà mo ń sọ pé ìṣesí ẹ̀ àti ìwàsí ẹnu lè ti change ó ti yàtọ̀ mọ́ wò pé kí ló ń ṣẹlẹ̀. Ìwọ ọmọkùnrin yóò dájú o mo dé ń bí ẹ̀ mo sọ pé ìkókó rùn nù lé ibi òpó èrò wọn náà dé ń tẹ́ fresh náà ń ṣí. Wo ilé tí ẹ ti jájọ́ mi lọ́wọ́ pàmísì ní kó má pàmísì sá Bridget jọ pàmísì ní kó má pàmísì sá má pariwo kó fọ́ lọ́bẹ̀ má pariwo. Níbo ló ti rò pé o? Sori bá a ṣe ń bí nìyẹn o nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé. Sọ̀rọ̀. Níbo ló ti rò pé o? Ọjọ́ tó sọ pé òun travel yẹn inú mi ò dùn gbogbo nǹkan tó máa ń ṣe fún mi ìtorí ẹ̀ èmi náà wá jáde mo ní màá tiẹ̀ ṣe nǹkan kan mo wà lọ gbé ọmọ ẹ̀ wálé bí mo ṣe gbé wálé tilẹ̀ ń tọ́ lọ́hùn kò ì pẹ́ tá a délé nìkọ́lẹ̀ wọlé pé ó ti fẹ́ délé àyà mi bàjá bá sáré pé ọmọ ẹ pé kó a máa lọ bí mo ṣe ń hurry ẹ̀ up lòun náà bá bínú ìyẹn tẹ kọ́kọ́ fa misunderstanding láàrin mi àti ẹ̀ bá ṣe ágì lọ́wọ́ ẹ̀ kò pẹ́ ìwọ ti dénú compound ọmọ ẹ̀ ṣe nínú rùn yẹn bó ṣe slum bó ṣe kú ni kí lè lè ìtorí ẹ̀ ni mo ṣe pẹ́ sílẹ̀kùn fún ẹ mo lọ gbé pamọ́ sínú stọ́ọ̀dì. Ìwọ ìṣeré ẹ̀rí láyé mi. ládùúgbò ìlàkàkà mi lórí ẹ̀ sọ ara ẹ lè le sí obìnrin mi. Dúró, mo fẹ́ bẹ̀rẹ̀ question kan. Níbo ló ń gbé lọ báyìí? Tí mo ní ní máìndì ni pé kí tí ẹ wá lọ jìnnà kó jìnnà sádùúgbò ìtọ́ lè trace ẹ̀ débi báyìí. Tí n bá rí kànáà kí n sọ síbẹ̀, tí n bá rí kànáà kí n wá gbókò kí n sọ sí nǹkan tí mo fẹ́ ṣe ni. I know, mo mọ̀. Dúró náà, bó ṣe fẹ́ máa lọ yín sí ìwọ nìkan ọkùnrin nínú mọ́tò tó wà tí ń tẹ́ báyìí. Tó bá pàdé ọlọ́pàá lọ́nà tó bá ní kó ṣí bùtẹ̀ kí ló fẹ́ ṣe láláyé fún nǹkan tó wà ní bùtẹ̀. Orí mi ò pé mọ́ ni, orí mi ti dàrú. Àórí ẹ̀ ti dàrú náà lọ́tọ̀. Tí mo ṣe right now. Shut up! Ti bùtẹ̀ fún. Ibo lọ.
ti dé. Ṣé kò ṣáà sí wàhálà? Please, don't say anything. We have just completed today's mission, and we both need to rest. Good night. We need to rest. He's dead. Dead? Yes, he's dead. Are you serious? Sergeant. Ohun tó bá ṣe láyé ló máa gbà láyé. Ìkà tó bá ṣe fẹ́nìyàn ló máa jẹ̀bi yan. He who lives by the sword will die by the sword. He who gives evil wish. Alpha, kò sí ọ̀kan ló lé. It's everywhere. Yeah. I wouldn't see anything around. No one at all. Not even a soul. You don't share anywhere. Don't seem to understand. Hello, sir. That was a very smart move you made. You want me by. O tún ní connection níta. O bad gan. Ọlọ́pàá kí lè sọ kó yé mi nǹkan tẹ́ ń sọ. Okay, jẹ́ kí n láyé. Ìgbà tá a délé ẹ̀ta fẹ́ lọ arrest Bukky, ọkùn Bukky là wà. Ṣé bí wọ́n ló pa? Bukky ti kú. Iṣẹ́ ẹ̀ ní ìnà àwọn. Dárò mo jẹ gbèsè. Ọkọ mi ti kú. Mo ṣòfò. Ọlọ́pàá. Kí ló pa Bukky wọ́n lọ́wọ́ náà? Kí ló pa Bukky wọ́n láwọn ilé ìgbà? Ọlọ́pàá èmi kọ́. Ọlọ́pàá èmi kọ́. Akóbánilé èmi kọ́. Mi sọ pé ẹni ọlọ́pàá èmi kọ́ sẹ́ ọlọ́pàá. Madam, look here. Stop all these pretense. When we get to the court, the judge will decide. Okay? Can you get up? Get up, madam. Kò dẹ̀ ṣe róṣà. Kí ló ń ṣẹlẹ̀ báyìí náà? Láàrin iwájú, kì í ṣe pé òun yóò dá. Kì í ṣe pé kò ṣe fi ṣàyà. Kíní kan tó bá jàwó ẹ̀jẹ̀ náà ni apá ẹ̀ ogun jù tọ̀nà. Imagine ìbínú yìí ni. Torí ó rẹ̀ ẹ́ ṣe lásán kó má bàa dínà nǹkan tó fẹ́ ṣe ó lè rán lọ sọ́nà àrìmábọ̀ láàrin ṣó lè tó yìí ni. Ṣó lè tẹ́lẹ̀ ni màá fẹ́ sílé. Ẹ tí màá fẹ́ sílé tí màá kàn ṣe nǹkan kékeré fún akọ̀dẹ̀ pa ẹ̀mí náà dà bó ṣe wù. No. Me and the fail. Absolutely possible. I know what to do. Tó tún sọ fún mi pé òun fẹ́ fi kọ́ èmi lọ́gbọ́n ni. So ká ní wọ́n lọ bá òkú ọmọ yẹn lọ́dọ̀ mi àbáṣirí lọ tún gbà yẹn láàdẹ mẹ́ni tó pa ṣé mo pé mo ti wo wàhálà nìyẹn ṣá. So irú ẹni yẹn ló expect kí mi fẹ́ o. Kò lè work. Kò sí ikú tó máa pàgbà tá ní gbàgbó lórí ẹ̀mẹ́ aláti ṣe mi máa ti ṣe ara ẹni mo láti hand over ọmọ ìfọlọ́pàá kí n fọ́ọ̀mù àwọn ọlọ́pàá pòun ló poison ọ̀rẹ́ ó lè fi fẹ́ máa rẹ̀ confess so I will make sure I tell the police I think that is what I need to do
ṣùgbọ́n Búkì jára ẹ̀ ẹni awí fún ọba jẹ́ ó gbọ́ ẹni afọ fún ọba jẹ́ ó gbà. èmi Bukola is stupid ṣá. Oh, ṣèmi ló ń tàn. Àwí ìgbọ́ àfọ̀gbà òun ló mú àwọn alágídí èèyàn kọ́wọ́ ha àdá iná bẹnu ní the end. Mo kìlọ̀ fún sí òbí tó náà bá ara ẹ̀ sí. Bá ti hand over ilé ìfọlọ́pàá tó náà ní kéèsì tiẹ̀ I will live my life and start my life afresh. Àwọn wèrè kan lè wá pa mí. No. Daniel. Èmi lápàyàn. Èmi ni wọn ò lè fẹ́. Bukola. Buki, I'm just joking. Mo ṣeré ni. Bukola, ayé mi. Bukola, please, would you me? Bukola, I'm just joking. Buki, please. Ayé mo gbé o. Wait.